àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú yín èyí tí ò bá sì lálàáfíà láàrin yín tó gba jẹ́nẹ́rà lọ. Àṣùbìlà àwọn bàbá ní ẹ̀dákẹ́ àwùsùbìlà àwùsùbìlà àwùsùbìlà. Ògùn ló pa. Òṣì burúkú lè gbogbo ìjọ ṣe. Olórí burúkú. ọjọ́ mi lọ́jà àríkàlẹ́kẹ́ máa kọ̀rọ̀ Ọlọ́run bọ́. As you all know that very soon I'm going to UK. Ilá answer. UK. And as a graduate, I don't have to interpret anybody here because I serve. Èmi àwa lọmọ ọba lójú rẹ rí ọwọ́ ayá wèrè. Ṣé mo ti máa ṣe ń bẹ̀rẹ̀? Àdàpọ̀ Ọlọ́run ní bá tiẹ̀ jẹ́ ọmọ ìyá mi mo lè bá tiẹ̀ jẹ́ o. Ṣé o lè gbáàrin àwọn òbí?